with a heavy heart, I am announcing to the world that Okemesi is... Ọfà tó má bà mí ò máa ṣọfà lásán. Ẹ̀yin ará ilé, ọfà ńlá ni o. Ọfà tó jẹ́ pé mo nyarọ ni o. Arọ. Mo nyarọ. Tó jẹ́ pé mo ṣe ń lè tó dálẹ̀ ni mo nyarọ ni o. Mo nyarọ. Bamidele Oluwatope Saint, aka Okemesi, is dead. The doctor pronounced him dead at exactly 11:50 a.m. this morning. Today's date is 24th of February 2026. Okemesi is gone. So on behalf of the entire Bamidele family, I am announcing to the world that Oluwatope Bamidele Saint Okemesi is dead. We have taken the body to the morgue, and I will communicate the rest of the arrangements to you guys. Let me use this medium to say a very big thank you to everybody that supported Okemesi during this, entire period. I want to say a big thank you. God bless you to everyone that sent money. Donate to the cause of Okemesi. God will continue to bless you. And if you really is something from our Ojo Omajino Sirawon, Okemesi is gone. Odujuala, Odarinoku. To the entire Okemesi fans, God bless you for your support. Turn up, support. Thank you. God bless you. To the entire Unscripted with Jeff Owolewa fans, thank you so much. God bless you for your support. To the entire, public, support, share, send, God will continue to bless you. And if you really suffer, then let me acknowledge the entire Nollywood. God bless you. God bless you. We God will continue to bless you. Èyàn ní ṣe dáadáa, èyàn ní ṣe oore fún ẹ̀dá ẹgbẹ́. K'Ọlọ́run má san dáadáa fún ẹni bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ dìde, tẹ́ support Okemesi, tẹ́ ṣe dáadáa. The entire Nollywood industry, bẹ́ẹ̀ ṣe dìde fún Okemesi. God will continue to bless you all. Ẹ ṣeun gan. I will be communicating the rest of the arrangements, to you guys. Let me use this medium again to tell you guys, please stop sending money to that account. Okemesi is dead. Stop sending money to that account. We are going to deactivate the account because this video might not get to a lot of people. This video might not get to a lot of people that might not understand what is really going on. That's why we are using this medium to tell you guys that please stop sending money to that account. Miracle Ọlọ́run Ọba, miracle ẹ̀yin àdúrà èèyàn, jẹ́ kí n rí bí yé o. Mo ti lọ, mo ní ara gidi, ṣe mo ń tọ́pẹ̀ láàárọ̀, mo ń já tán lẹ́nu, mo ń ní ìrìnàdúró, ọ̀rọ̀ mi ò jáde síta fáwọn èèyàn. Tọ́ ẹ̀yin èèyàn eléyìí tún lágbára o, arákùnrin tí ń pè ní Okemesi tó jẹ́ gbajúgbajà eléré orí ìtàgé ìyẹn ìlú mọ̀ọ́ká. Wọ́n ló jẹ́ Ọlọ́run Nipe Loni. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá sì gbàgbé bí oṣù kan sẹ́yìn arákùnrin ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ ayélujára látàrí ìlàkọjá wọn dépò pé àwọn tó jẹ́ olólùfẹ́ wọn wọ́n béèrè pé kí ló dé tí wọn ò rí wọn látijọ́ yìí nínú eré orí ìtàgé. Wọ́n wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ látàrí ìtọ́jú wọn rí pàápàá jùlọ ní tí wọ́n ń là kọjá ní àkókò náà. Kódà wọ́n sọ̀rọ̀ débi pé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn fáǹsì àwọn kan dákun kan ràn àwọn lọ́wọ́ ipe kò sí nǹkan kan mọ́ fáwọn kan gbé àwọn dìde ipe kódà wọ́n ní pàápàá jùlọ ipa àwọn nídìí accommodation nígbà náà tí wọ́n sọ oríṣiríṣi ní orí látàrí ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún wọn. Ṣùgbọ́n ìyàlẹ́nu tó jẹ́ fún gbogbo ẹ̀dá ènìyàn lénìí ni pé wọ́n ní wọ́n ti padà jẹ́ Ọlọ́run Nipe. Àdúrà wa sí wọn ni pé kí Ọlọ́run kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Àwọn tí wọ́n jẹ́ àwọn fámílì wọn kí Ọlọ́run kó bá wa pèrò rere sí wọn lọ́kàn, kí Ọlọ́run kó bá wa tù wọ́n nínú, ká má ṣe gbọ́rọ̀ ẹ̀ mọ́. Níta tó ní ká tó mọ́ wá sí etí ìgbọ́yín rẹ̀ lórí ìkànnì Kólé Ìjẹ̀ṣà. Ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè, ẹ̀yin náà tẹ subscribe button yín lórí ìkànnì wa kẹ́ lè má jàǹfààní lóòrèkóòrè bá ba tó ṣe mú fúnra wa sórí ìkànnì Kólé Ìjẹ̀ṣà. Ẹ tún jẹ́ ká gbọ́rọ̀ ọ̀hún
síwájú sí lẹ́nu olóògbé nígbà tí wọ́n fi ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ ayélujára. ọ̀rọ̀ náà rèé, ẹ jẹ́ ká gbọ́. báyìí kọ́ lẹ ṣe rí tẹ́lẹ̀ àwa ta mọ̀ yín dẹ̀ púpọ̀ nínú àwọn fáǹsì yín náà tó mọ̀ yín ẹlòmíì gan-an ó máa hàdì fún láti dá yín mọ̀ torí ẹ̀rí báyìí tẹ́lẹ̀ ẹ̀rù bọ́ọ̀sì tẹ́lẹ̀ tẹ́ ṣe dáadáa bẹ́ẹ̀ ṣe wá rí yìí ó jẹ́ nǹkan tó ń bà mí nínú jẹ́. kí ni. olóòtú ọlọ́run má jẹ́ kí ọfà ayé bá wa ọfà ni o olóòtú ohun tó ojú mi rí níbi tí ọfà ẹwọ́ mi ní ara dé mo nà dúró báyìí ni mo dẹ̀ nà mọ́lẹ̀. kí ló ṣẹlẹ̀. wọ́n gbé mi lọ sí Beachland Hospital àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í dáwó fún mi pé kí n fi sanwó hospital but ìgbà tó di pé kò ṣe ọ̀rọ̀ owó nìkan àwọn tí wọ́n wo orí fóònù tán rí àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn yẹn inú àwọn èèyàn tó pè nínú ẹ̀gbọ́n mi kan tó ń gbé ní Òṣogbo ìyẹn wá ní tọ́jọ́ kan bá tu wọnú ẹ̀gbọ́n náà. kí ló ṣẹlẹ̀. wọ́n bá na ẹ̀gbọ́n ní ẹgbà ìròyìn ẹgbà kékeré tí ìbá ṣe helmet tí àwọn èèyàn máa ń dégbò ọ̀kadà ẹ̀gbọ́n fẹ́ jà sí ọ̀nà léra ẹ̀ mọ́tò kọ̀ọ̀kan ò bá bá àwọn ọmọ tí mọ́tò ẹ̀ tọ́nu bí mọ́tò kan náà ṣe fẹ́ tọ́nu lẹ́gbẹ̀ẹ́ wọn nìyẹn o èkó ẹ̀gbọ́n mọ́lẹ̀ nìyẹn o bá dẹ orí ẹ̀ lọ kí ni helmet yẹn o bá lẹ́mọ̀ ẹ̀gbọ́n ní aṣáàlọ́yọ́ kò yẹ mi ò níbi tí mo so mi ò ní ilé lórí mi ò ní anything kódà àti jẹ àti mú ó ní agbára ọ̀dọ̀ náà kí ló tún fẹ́ máa àwọn àbúrò ló tún fẹ́ máa sọ ṣé mo ṣe à ẹnìkan lẹ́kùn fún mi ìrànlọ́wọ́ ni mo nídìí ẹgbẹ́ Okemesi padà dìde yìí ẹ jẹ́ kí n dìde padà mo nídìí lé lórí mo nídìí ọ̀nà tí mo tún lè máa gbà fi padà sínú iṣẹ́ mi téèyàn bá rí nǹkan ṣe ó lè ṣe skit gan kó débẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ mo ní ìdìrànlọ́wọ́ yín especially mo ní ìdí accommodation àárín ibi tí mo sùn ẹ̀fọn gan jẹ mí mi ò lè lo ọjọ́ márùn-ún mẹ́fà kí n tó treat malaria ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Nàìjíríà yìí tẹ́jẹ́ bá fẹ̀yìntì fẹ́ jálẹ̀ ẹ̀yin tẹ́jọ́ ọmọ ìlú mi káàjọjọ́ ọmọ Èkìtì ẹ̀yin tẹ́jọ́ ọmọ Ìjẹ̀ṣà ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá original number 1 tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ń ta tó ní ká tó mú wá sí etí ìgbọ́yín rè àdéhùn wa náà làmọ́ sọ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làmọ́ mú wá sí etí ìgbọ́yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rè tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ẹ wò kí Ọlọ́run kó bá wa tẹ́ arákùnrin Okemesi kọ́lọ́run kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere kọ́lọ́run kó pa àwa tákù náà kọ́lọ́run kó pa wá mọ́ nínú ewu kó ṣaláàbò lórí wa ẹ̀yin èèyàn ibi táwa fi àdàgbé tó ìsọlẹ̀ sí rè bó bá tó sí ń lọ á tó máa mú wá sí ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì wa tọ́ àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o a ní bọ́ sọ́wọ́ abínú ẹni ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.